lọ́jọ́rùú tí í ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, ìyún ọjọ́ kejì oṣù kẹrin ọdún tá a wà yìí, ó ní ìròyìn ńlá ló jáde láti iléeṣẹ́ ààrẹ, èyí tí agbẹnusọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu alàgbà Báyọ̀ Ọ̀nànúgà tó fi síta wípé Tinubu ti ṣe àtúntò sí àwọn àjọ tí ó ń rí sí epo rọ̀bì lórílẹ̀‐èdè yìí, ìyún NNPC Limited, tó ti lé alága wọn ọ̀gbẹ́ni Mele Kyari tó ti lé dànù, tó sì tún lé ẹni tó jẹ́ alága ìgbìmọ̀ tó ga jùlọ nínú ìgbìmọ̀ àjọ náà, ìyún olóyè Pius Akínyẹ̀lúrẹ̀, ọmọ bíbí ìlú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo. Ó ti lé gbogbo wọn ò tó sì tún yan àwọn èèyàn tuntun. Ẹni tí Tinubu wá yàn gẹ́gẹ́ bí alága tuntun fún àjọ NNPC Limited báyìí, ó ní alàgbà Báyọ̀ Ojúlárí ọmọ Ìgbónà ní ìpínlẹ̀ Kwara, tó sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ èjèèjì báyìí. Ẹ rántí pé látọdún 2019, ìyún ọdún bíi 6 sẹ́yìn báyìí, ó ní Mele Kyari ló ti wà ní ipò ọ̀gá àgbà àjọ NNPC Limited lórílẹ̀‐èdè yìí. Bẹ́ẹ̀ ló jẹ́ pé bó ṣe bá ààrẹ àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari bó ṣe bá ṣe sáà ìkejì ọdún mẹ́rin tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sì gba ìjọba, ìlọ̀pọ̀ èèyàn tí ń wò pé Tinubu yóò gba iṣẹ́ lọ́wọ́ Mele Kyari tí yóò lé dànù. Ṣùgbọ́n kàyéfì ńlá ni ló máa jẹ nígbà tí Tinubu tí ò lé Mele Kyari tó jẹ́ pé wọ́n jọ ń ṣèjọba bọ̀ ni, kó tó wá di ọjọ́rùú tí ṣe Wednesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lé Mele Kyari kúrò ní ìjọba ló kù àsìkò díẹ̀ tí yóò fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìjọba. Ǹjẹ́ kí làṣírí ìdí tí wọ́n fi gba iṣẹ́ lọ́wọ́ Kyari táyìn fi Báyọ̀ Ojúlárí gan rọ́pò? Ó mà ní bí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ṣe gbọ́ pé Kyari ó ti fẹ́ máa dọwọ́rù, ó ti fẹ́ máa gbàbọ̀dé, ó ti máa yọwọ́ kọ́wọ́ gbogbo àwọn iṣẹ́ tí Tinubu gbélé lọ́wọ́ pé kó ṣe kí ìyàtọ̀ lè dé bá ọ̀rọ̀ epo lórílẹ̀‐èdè yìí, ìyún epo tó kan mẹ̀kúnnù jù, wọ́n ní ló ti fẹ́ máa já Tinubu kulẹ̀ o. Gbogbo eléyìí ni wọ́n sì ní Tinubu rí àṣírí pé àwọn alágbára kan pàápàá nílẹ̀ Haúsá ni ló ti fẹ́ máa lo Kyari láti gbàbọ̀dé fún Tinubu kí àṣeyọrí má bàa wà ní àkàtà epo rọ̀bì orílẹ̀‐èdè yìí, èyí tí ó jẹ́ kí ìnira máwọn aráàlú tí wọn yóò sì máa kórìíra Tinubu sí i. Ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ wọ́ pé ìdí tí Tinubu ò fi lé Kyari látọdún méjì tó ti gbàjọba, gẹ́gẹ́ bó ṣe ń lé gbogbo àwọn tó bá Buhari ṣiṣẹ́, ó ní pé Kyari ó ṣiṣẹ́ fún Tinubu lásìkò tó wà nínú ìjọba Buhari. A gbọ́ pé òun ló ń ṣòwò fún àwọn ìgbìmọ̀ ọ̀tẹ̀ tí wọ́n ń dìmọ̀ Tinubu fún Tinubu gẹ́gẹ́ bí ọ̀gá àgbà elépo rọ̀bì. A gbọ́ pé nítorí pé ó jẹ́ ọmọ ìpínlẹ̀ Borno tí igbákejì Tinubu báyìí Sẹ́nitọ̀ Kashim Shettima tí ó sì wá láti ìpínlẹ̀ Borno, tó tún jẹ́ pé gómìnà ìpínlẹ̀ Borno ọ̀jọ̀gbọ́n Babagana Zulum, òun náà ìpínlẹ̀ Borno náà wà, tó sì fi ọkàtọkà ṣiṣẹ́ fún Tinubu lásìkò ètò ìdìbò 2023. ìyẹn ló jẹ́ kí Kyari kóun náà máa tú àṣírí ìdìtẹ̀ táwọn Buhari àtàwọn kàbá ẹ̀ tí wọ́n ń ṣe mọ́ Tinubu fún Tinubu. Eléyìí náà sì fi san ẹ̀san oore fún un tí wọ́n fi gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n lọ́sẹ̀ tí wọ́n lé a gbọ́ wípé nítorí pé ó ti ń dọwọ́rú, wọ́n sì ti ń rí àpẹẹrẹ pé ó ti fẹ́ máa gbàbọ̀dé ni. Kí wá tó làṣírí ìdí tó fi jẹ́ pé Báyọ̀ Ojúlárí ni wọ́n yàn láti fi rọ́pò ẹ̀. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ wọ́ pé àṣírí tó wà ń di ẹ̀ ni pé Tinubu fẹ́ yan ojúlówó ọmọ Yorùbá sí ipò náà tí ò ní dalẹ̀ tí wọ́n á jọ gbédè ara wọn. Ṣùgbọ́n ló ń rò pé àwọn Haúsá yóò bínú pé òun yọ ọmọ Haúsá, ó tún fọmọ Haúsá sí i. Ìdí eléyìí la gbọ́ pé ó jẹ́ kó lọ mú Báyọ̀ Ojúlárí láti ìpínlẹ̀ Kwara, nítorí pé ní òfin Nàìjíríà, Haúsá ni wọ́n ka àwọn Kwara, ìyún Ìlọrin àti gbogbo àwọn tó wà ní ìpínlẹ̀ Kwara sí. Ẹnikẹ́ni tó bá sì fẹ́ fi ẹ̀sùn kan Tinubu pé Yorùbá ìyún ló fi sípò ló fi rọ́pò Haúsá, yóò fún wọn lésì pé ṣé Kwara wà lára Yorùbá ni, ṣe báwọn náà ló ka Kwara mọ́ ilẹ̀ Haúsá. Àṣírí eléyìí la gbọ́ pé ó fi yan Báyọ̀ Ojúlárí. Bẹ́ẹ̀ la gbọ́ pé nítorí ọgbọ́n ilé náà, ẹni Tinubu ló tó fi yan Musa Ahmadu Kida láti rọ́pò Pius Akínyẹ̀lúrẹ̀ gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ tó ga jùlọ fún àjọ NNPC Limited, láti lè dùn àwọn Haúsá nínú pé ọmọ Haúsá ìnà tó fi rọ́pò Yorùbá tó wà ní ipò náà, àti pé ọmọ ìpínlẹ̀ Borno kan náà bíi ti Mele Kyari tó ń yọ nípò, òun náà ni Musa Ahmadu Kida.